أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tájọ wà lẹ́yìn Ànábì Muhammad, ọkùnrin inú yín àtobìnrin, ọmọdé àtàgbà, ará tòsí àtàrà jìnnà, kódà ará ilé àtàrà oko. Àlàáfíà Ọlọ́run, oríire Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. Jímọ̀ ní àlùbáríkà tó bá lọ́wọ́ Ọlọ́run má jẹ́ ó parẹ́. Èyí tóun náà mú dé Ọlọ́run jẹ́ á nípìn bẹ́ẹ̀, kó má fi ṣòpin Jímọ̀ tá kí láyé o. Ká rí kí sí nínú Islam, ká máa rí kí sí nínú ìmánì, ká láti bọ́ tán rí. Nígbà tó ti dàṣà, tó ti dìṣe, tó gbajúmọ̀ nínú ayé generally, pàtàkì jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà, tí tún wá ń peléke sí, tí ń lékè ńkà lẹ́nu àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn, ká lọ́dún bíi 5. Àṣà mo fẹ́ jáde, ìlú yìí ti sú mi. Kódà arúgbó tó ti fẹ́ kú, tó ti ẹ̀kọ́ mọ́ owó sàárì lọ́ọ̀kan, òun náà fẹ́ jápa lọ sí Canada táǹfààní rẹ̀ bá yọ fún. Èyí tí ó fi mọ́ palẹ̀ máa ti jápa lọ́nù sàárì, ó fẹ́ jápa lọ UK ní o, láti lọ wà òkè lọ́hùn. Ó fẹ́ dá Amẹ́ríkà, ó fẹ́ dá Australia, ẹlòmíì fẹ́ sá lọ ìtumọ̀lú táwọn èèyàn ń sá lọ Europe lápapọ̀. Oríire la fi wá, ìtẹ̀síwájú ayé la fi wá, ọ̀nà ọ̀la la fi ń wá. Bó o ní oríire táwọn wá ń bí ò ṣe ní dorí ibú máa lọ́wọ́, yóò máa ṣàǹfààní fún gbogbo ẹni tí ń palẹ̀ mọ́, yóò sì máa wúlò fún gbogbo ẹni tó ti dọ̀wọ́n rẹ̀ dì. Nítorí a gbọ́dọ̀ máa gáìdì ara wa, ìtẹ́sìn wà fún náà nù. Mo fẹ́ lérò pé nínú ìlú tí ń sájáde ìlú rẹ̀ pé mo fẹ́ lọ ìlú míì, mo fẹ́ lọ tẹ̀dó sí ìlú míì. Nàìjíríà nínú ìlú tó gbajúmọ̀ jù lágbàáyé, ó yẹ ká lè jẹ́ kan bẹ́ẹ̀. Tá a bá ti yọwọ́ àwọn ìlú tó ogun ti ń ṣẹlẹ̀, tó yẹ sí pé wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n láti sájáde, tá a bá yọwọ́ wọn sẹ́yìn o, nínú àwọn ìlú tó tọ́pù jù lágbàáyé ló yẹ kí Nàìjíríà wà. Àjọ kan tó ń pè ní International Organization for Migration, wọ́n ní lọ́dún 2024 tàwa yìí, Nàìjíríà, ọmọ Nàìjíríà tí ń gbé tàwa ní diaspora àti lé ní 17 million, 17 million. Àwa gangan ti tó orílẹ̀-èdè, àti tó odindi country tá a sájáde nínú country nítorí kó lè dáa, nítorí kó má bàa bàjẹ́. Islam, ẹ̀sìn rere, ẹ̀sìn àlàáfíà, kó má máa lòdì sí kíyàn tẹ̀síwájú, kíyàn wá oore, kíyàn ṣe ìrìn àjò, ká fi ìlú kan lẹ̀ bọ́ sí ìlú míì. Islam ò lòdì sí, pẹ̀lú àwọn ẹ̀kọ́, pẹ̀lú àwọn aládàbí àtàwọn májẹ̀mú. Tó bá yẹ sí pé nítorí ká lè rẹ́sìn ṣe, kódà ká fi ìlú lẹ̀ ó lè di dandan. Ní hijira fi di dandan lójú ayé Ànábì sallallahu alayhi wa sallam. ń pé nítorí mi ò rẹ́sìn ṣe níbi tí mo wà yìí, ẹ jẹ́ ń gbìyànjú kí n yíra padà, kí n pàlúdà, kí n lọ sí ìlú tí ń ti rẹ́sìn ṣe, kí n kúrò lórílẹ̀-èdè. Tá bá ń sọ pé èèyàn ń jápa, ìjápa gan lè má jẹ́ pé kíyàn jáde Nàìjíríà. Tó bá kúrò l'Ógbómọ̀ṣọ́, tó lọ Jọ́ọ̀sì, tó ń lọ gbọ́hùn, ọ̀jápa náà ni. Ọ̀ṣàwà bí ó ṣe dáa lọ sọ́hùn ni. Ó kúrò l'Éjìgbò, ó wá s'Èkó, bí ó ti dáa náà lọ wá. Ó kúrò ńlọrin, ó wá dúró n'Íbàdàn, òun ti rí jẹ ọrọ̀ ajé àti bí ó ti dáa ń bẹ̀, ìwọ náà jápa ni. Gbogbo irú ìrìn àjò ká fi ibi tí ẹbí àtàrà wa lẹ̀, ká fi ilẹ̀ bẹ́ẹ̀. Tó bá jẹ́ nítorí ẹ̀sìn tá à ní rí ṣe níbi tá a wà, àfi tá a bá tó débi ibi à ń lọ ni, àbí tá a bá kúrò níbi a wà, irú ẹ̀ lè di dandan, ó lè jẹ́ nǹkan tí a gbà ládàá lé lérí. Ànábì Muhammad ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. Àwọn sàhábì ẹ̀ tán jẹ́ muhajiri, wọ́n pa dúkìá tì, wọ́n pa ilé àtọ̀nà wọn tì nítorí kan lè rí Islam wọn exercise, ara Mẹ́kà fúnlẹ̀ mọ́ wọn. Ànábì Ibrahim alayhi salatu wassalam náà ṣe irú ẹ̀ rí, nígbà tí ń sọ pé wa sa'atazilukum wa ma tad'una min dunillah, máa pa yín tì àti gbogbo tẹ́ ń sìn lẹ́yìn Ọlọ́run wọ̀nyí. Àwọn tí wọ́n fẹ́ hàn lé mọ̀ tán fẹ́ dáná sun, òun náà ní láti fìlú lẹ̀. Lútù pẹ̀lú rẹ̀ wọ́n jọ fìlú lẹ̀. tọ́lọ̀ ní fa amana lahu Lut wa qala inni muhajirun ila rabbi innahu huwal azizul hakim. Lútù ṣe hijira, Ibrahim ṣe hijira nítorí kan lè lọ sin Ọlọ́run láàyè tán ti fẹ́, lọ́nà tí ó rọrùn. Tí ó bá jẹ́ tẹ̀sìn náà, kódà nítorí ayé tí ètú ṣe tẹ̀sìn, a lè fìlú lẹ̀ ká migrate, ká sọ wípé mi ò fẹ́ gbé bímọ, ibi mo fẹ́ lọ gbé, ayé ní mi la, ìṣẹ̀mí ọ̀rọ̀ ọ̀rùn fún mi, kò dọ́gba pálípálí fún mi. Bí àṣà àwọn ará Àjàṣẹ́ wọn ni kò dọ́gba pálípálí fún, kò dọ́gba pálípálí fún ọ ní Nàìjíríà. Nílùú tó wà lábúlé yín, o lè tẹ̀síwájú kó wá ìlú míì,
kódà nú ẹ̀kọ́ ayé ló wà kó má darugun sójú kan. Ànábì Ṣuaibu alayhi salatu wassalam náà ṣe bẹ́ẹ̀ nígbà tí jíjẹ múmu lágbára fún wọn ní ilẹ̀ Canaan. Yusufu tí ń jọmọ tọ́lọ́run sì sí ní orí tajé ṣe, ó ti ní láárí, ó ti ọwọ́ rẹ̀ ó ti mókè nílùú Egypt. Ó ní idhabu bi qamisi hadha, aṣọ mi yẹ mú lọlé bá bàbá mi, alquhu ala wajhihi ya'ti basira, ẹ fi bọ́ lójú, ojú rẹ̀ tó ti fọ́ wọn là padà. Wá ní wa'tuni bi ahlikum ajma'in, ẹ bá ń kó gbogbo ara lé mi wá. Ẹ̀kọ́ yàtọ̀ sí kó náà wà ń lu ìbókò ní kan ṣe visa kan ṣe kinní kan fún bàbá rẹ̀ fún yá rẹ̀ fún gbogbo yẹn mọ́ bọ̀ wá. Ara Ànábì Ọlọ́run tó ṣe rú ẹ̀ sọkọ̀sá burú ń bẹ̀ nítorí káyé ó tún lè dọ́gba sí i. Nígbà tá à ń sọ yìí jíjẹ múmu lágbára nílẹ̀ Canaan, àmọ́ rọrùn fún wọn ní Egypt níjọ́ náà. Níbi ẹ̀kọ́nọ́mì bá ti dá kálukú fẹ́ lábẹ́ ẹ̀bẹ̀. A lè fìlú lẹ̀, a lè filé lẹ̀, a lè fọ̀nà lẹ̀ nígbà tí ewu bá dòrì ká ni. Mọ̀lẹ́bí rẹ fẹ́ pa ọ́, àwọn assassin lápọ̀ nú ẹbí rẹ, àwọn àjẹ́, àwọn oṣù, àwọn alásàsí tí wọ́n sì ń lérí sí ọ̀tán sọ fún pò ní ṣàṣeyọrí tó bá sùn, ó tiẹ̀ ní lérò pò tún lè jí sáyé mọ́ pẹ̀lú àlákàlà ìríkùrí. Wọ́n á ní òfin lélẹ̀, wọ́n á ní ara o, ibi orí bá dání sí làgbé a, ibi orí bá dání sí lọ́ọ́ parẹ́ sí o. Nígbà tí ewu dòrì ká Musa alayhi salatu wassalam tán fẹ́ pa á, ó ní wa farartu minkum lamma khiftukum, èmi náà sá fún yín nígbà tẹ́rù bà mí tẹ́ fẹ́ ṣe mí léṣe. Ó sá lọ sí Madiana, ọdún 7 sí 10 ló lò lọ́hùn. Ó gba visa Madiana níjọ́ náà. òun náà japa. So tẹ́ ewu bá dòrì ká ni, bóyá ewu tó lè wu ẹ̀mí èèyàn, tó lè wu àlàáfíà, àjàkálẹ̀ àrùn, àwọn èèyàn ti torí ẹ̀ migrate. Kódà nítorí mímọ̀ náà pé mo fẹ́ lékún sí ní mímọ̀, ó tó ní tí èèyàn ti torí ẹ̀ ṣèrìn àjò. Àìmọye àwọn àfáà Islam ló ṣe. Ànábì Musa alayhi salatu wassalam ó ní la aburahu hatta abilugha majma'al bahrayni aw amdaya huquba. Òun náà ṣèrìn àjò. Níta try láti establish ni pé ìrìn àjò káfìlú lẹ̀ bọ́ọ̀lù míì kò tí ì dàbúrú, àmọ́ ó lè yíwọ́ nígbà tí èèyàn bá láwọn ẹ̀kọ́ tó yẹ kí èèyàn ní. Alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ tó yẹ kó dì mọ́wọ́ tó bá ń gbèrò ẹ̀, àbí wọ́n gan tiẹ̀ ti wà ń bẹ̀ already, ó sì ń lé mọ́ àjùlọ wà. Husnul maqsad, jáníyàn rẹ̀ ọ̀dà. Mo fẹ́ lọ UK nítorí wípé èmi náà fẹ́ jí wọ́n mọ̀ yìí pé mọ́ ṣe fáàrí, mọ́ fàníyàn fáàrí ṣe kọ́ mọ́ bá yíwọ́. Àníyàn fáàrí, ó bá ti fi dáṣẹ̀ lé nǹkan kan àbí dọ́wọ́ lé nǹkan kan láyé, nǹkan yẹn sábà yọrí síbi tó dáa. Ó padà kábàámọ̀ aburú ń bẹ̀gbẹ̀ yìí. Torí ìlú tó fẹ́ dájú kọ tó mọ̀ tó fẹ́ bá pàdé lọ́hùn, tó wá jẹ́ pé nítorí kó lè dé fi ṣakọ sáwọn èèyàn, kó lè máa fi yọ àwọn kan pé wọ́n tí ì rí lọ, ìwọ ló ti lọ. Ló ti di ìlú báyìí tí mo lọ, mo ti dé Amẹ́ríkà, mo ti dé kinní kan, mo ti dé kinní kan. Ó mọ̀ tó bá pàdé lọ. Onílà káì kan ní wala adri idha yammamtu ardan uridu al-khayra ayyuhuma yalini. Al-khayru alladhi ana abtaghihi am ash-sharru alladhi huwa yabtaghini. Tí n bá dájú kọ ìlú kan pé ìlú báyìí mo tún gba visa rẹ̀ nísìnyí ń wáwó tíkẹ́ẹ̀tì rẹ̀, ẹ̀rù ó máa bà mí ni. Torí la adri mi ò mọ̀. Tí n bá ti gbèrò ìlú kan bẹ́ẹ̀, uridul khair, ń tẹ̀mí ń wá lọ sọ́hun lóore, mo fẹ́ tẹ̀síwájú, mo fẹ́ lékún sí lọ́lá àtọ́lá. Ìwà ma ayyuhuma yalini, èwo ló kángun sí mi jù. Al-khairu alladhi ana abtaghihi, ṣóore tẹ̀mí ń wá tí mo intend náà ló súnmọ́ mi ni. Ami sharru alladhi huwa yabtaghini, àbáyísàn kódà kan dáràn sí yẹn lọ́rùn lè ṣẹlẹ̀ sí yẹn nígbà tó bá wà nílé àjòjì. Ọ̀rọ̀ tó mọ́wọ́ tó mẹsẹ̀ wọ́n sì yí mọ́ lọ́wọ́. Yìí mọ́ tó kángun sí mi, sábàámọ̀ lọ kángun sí mi ní àbóríire. Èwo mo fẹ́ lọ ṣe níbi tí mò ń lọ yìí. Nígbà tí yẹn bá pààrọ̀ lẹ̀, nǹkan sábàámọ̀ pààrọ̀ fún ni. Ó lè jẹ́ láti ibi dáadáa síbi aburú, ó lè jẹ́ láti ibi aburú síbi dáadáa. Kò sí ìyí tí ò lè ṣẹlẹ̀, lẹ́rú fi gbọ́dọ̀ mọ́ ọmọlúwàbí. Àti wípé tó bá fẹ́ lọ bẹ́ẹ̀ nínú àníyàn rẹ tó gbọ́dọ̀ ní pé mọ́ láníyàn burúkú sí Nàìjíríà pé kò lè dáa mọ́, kò lè dáa mọ́. Kò wá ní ṣùmù Ànábì sallallahu alaihi wasallam. Ó tako, ó lòdì sí kí mùmínì tó gbọ́ Ọlọ́run gbọ́ kọ́ mọ́ ní tasha'um. Torí ìrú Ọlọ́run pín ni. Kò tó wá rò pé ń bí ọ̀rọ̀ Nàìjíríà dé yìí Ọlọ́run ò lè tún ṣe mọ́. Ta ló sọ fún ọ pé nígbà tó bá fi padà dé gbogbo àwọn ọ̀rẹ́ rẹ tó filẹ̀ gan, wọn ní padà mọ́ tún mọ́ fún ọ lówó? Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? So don't be too sure. Má jẹ́ kí ìròrí má jẹ́ ó tàn jẹ. Nínú ẹ̀kọ́ wa ni pé ìpalẹ̀mọ́ wípé mo fẹ́ sáfẹ́ bí, mo fẹ́ sáfárá, kò gbọdọ̀ wà nínú àníyàn rẹ̀.
nípé mo fẹ́ sá lọ fún ẹbí mi, mo fẹ́ sá lọ fún bàbá mi àti ìyá mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi, àwọn tí ẹ̀sìn ní ò gbọ́dọ̀ máa associate pẹ̀lú. Kó wá jẹ́ pé àníyàn kọ̀tíyàn ló fi fẹ́ ṣe ìrìn àjò, ló fi fẹ́ migrate, irú àníyàn yẹn àníyàn ẹ̀ṣẹ̀ ni. Ó súnmọ́ kó má ṣàṣeyọrí bọ̀ nídìí tó ń ṣe ìrìn àjò ẹ̀ṣẹ̀ lórin. Ìyẹn jẹ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tó gbọ́dọ̀ dì mọ́wọ́ pé wọ́n náà fẹ́ jápa, àbó tí ẹ̀ ti jápa already, kó má tún àníyàn rẹ̀ ṣe. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni silatu rahim. Nínú tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa tá ń wà níta, tá ń wà lájò, tá fi ń ṣe lọ́hùn, ń bẹ nínú wa tí kì í parun jẹ o, ń bẹ nínú wa kò pa àwẹ̀ Ramadan rẹ̀ jẹ rí, ń bẹ nínú wa ìlú èbó ló wà tóun ti bẹ́ẹ̀ ẹ̀sìn difficult ń sì ń gbìyànjú àti sin lọ́hùn, àmọ́ ẹyọ kan ti jábọ́ mọ́ ọ lọ́wọ́ tí ó sì ní jọ́ra lè jẹ́ náà wọ̀. Òun ni qat'ur rahim. Ẹyọ kan tá ń pè ní kásokùn ẹbí papọ̀, ń pé Ọlọ́run ni mo fẹ́ kí kókùn ẹbí ó máa so papọ̀, alladhina yasiluna ma amara Allahu bihi an yusala wa yakhshawna rabbahum. Àwọn tó yẹ sí pé àṣẹ t'Ọlọ́run pa pé ẹ máa so papọ̀, ẹ máa so papọ̀ kò tọwọ́ wọn já. Wattaqullaha alladhi tasaaluna bihi wal arham. Ọlọ́run ní ẹ bẹ̀rù mi, ẹ bẹ̀rù mi, ẹ bẹ̀rù okùn ẹbí. Ó ti já mọ́pọ̀lọpọ̀ wa lọ́wọ́. Kódà wọ náà tó lọ ilẹ̀ Haúsá tó fi ilẹ̀ Yorùbá lẹ̀, ilẹ̀ Haúsá ni ó wà, àwọn ẹbí rẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá, so orókùn ẹbí so bó ti tó àti bó ti yẹ. Àwọn ẹbí mi ọ̀dá ni, àwọn ẹbí mi àgbákò ni wọ́n ni, tòun tàgbákò wọn àwọn náà Islam la fẹ́ kó so papọ̀ pẹ̀lú wọn. Àwọn ọmọ rẹ tó ń bí sílùú èbó, sánmọ̀ àwọn ẹ̀gbọ́n wọn tí ń bẹ Nàìjíríà, àwọn àbúrò tiẹ̀ tí ń bẹ Nàìjíríà, sáwọn ọmọ rẹ mọ̀ wọ́n, sán dá wọn mọ̀, sáwọn ọmọ àwọn àbúrò rẹ náà mọ̀ tiẹ̀ náà. Ẹ ti gékun ẹbí nítorí pé ń wá ń tẹ́jẹ̀. Àgbákò yẹn ń ṣe gbogbo wa. À ń ronú èní, àronú ọ̀la. Amẹ́ríkà dùn, US dùn, Canada dùn, UK dùn. Ìyẹn ni kálukú focus lé lérí, kálukú owó bọ́ọ̀lù ṣe lè rí tí ó bá dùn mọ́ lọ́la táwọn ọmọ rẹ̀ bá nídìí ẹbí ńkọ́. Kí kálukú ó máa reflect, kí kálukú ó máa bóun ṣe ń ṣe lọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam ní la yadkhulul jannata qati'un. Gbogbo ẹni tó kún ẹbí bá tọwọ́ rẹ̀ gé nítorí decision kan tó make ló fà táwọn ọmọ rẹ̀ fi padà wá wà níta ẹbí, àwọn ẹbí rẹ̀ ò mọ̀ wọ́n mọ́. Àwọn ọmọ rẹ̀ tó bí sílùú èbó, nítorí àwọn ọmọ tó bí síbẹ̀ náà ti ń bímọ sọ́hùn, kò sẹ́ni tó dá àwọn ọmọ Nàìjíríà níbi tó ti wá. Wọ́n gan ti lọ lé ó ti pẹ́. Ló kọ́ pé ẹ̀rìn tí ìdí bá ti ṣe lọ́hùn tí ń bá lọ lé wọ́n máa fi mí ṣe ẹ̀yẹ. Ẹbí wá padà wá gé. O lè rálì Jánnà wọ̀. Àdísì tó yanjú ní o. Tọ́lọ́run bá fẹ́ bojú àánú wò lókù tó fẹ́ foríjì hàn. Okùn ẹbí ń tọwọ́ wá gé níbi à ń jápa migration. Nínú ẹ̀kọ́ kẹta tó yẹ kó tún dì mọ́wọ́ nípa ọ̀rọ̀ migration, òun ni ẹ̀tọ́ ìyàwó rẹ̀ tó fi ilẹ̀ sí Nàìjíríà. Jíjẹ múmu rẹ̀ kìí ṣe nọ́mbà fẹ́ rẹ̀ o, nọ́mbà túláàsì ni, responsibility obligation rẹ̀ ni. Kódà ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀, àfi tí ìyàwó rẹ̀ bá lóhun yọ̀ǹda. Tó bá lóhun yọ̀ǹda nítorí ẹ̀tọ́ rẹ̀ ni. So tó bá lóhun wéèvù ẹ̀tọ́ òun, ń pe jíjẹ múmu o, mọ́ wọ́rì, tọ́hun ọ̀bá tí rọrùn fún ọ, yìí máa ṣe lọ́wọ́ ara mi, èmi náà ní ṣọ́ọ̀pù, èmi náà ní bísínẹ́sì tí ń ṣe. Tó bá lóhun yọ̀ǹda fún ọ nìkan ló tó tọ́ fún ọ. Kò tọ́ fún ọkùnrin tí ń jẹ́ baálé ilé kó fi ìyàwó lẹ̀ láì súnmọ́, láì bá a lò pọ̀. Ẹ̀tọ́ obìnrin ni kó béèrè fún ìbálòpọ̀, kìí ṣe nọ́mbà fẹ́, kìí sì ṣèwọ ọkọ lọ́mọ sọ pé níjọ́ tá a bá fẹ́ láṣepọ̀ èmi ní mọ̀ determine rẹ̀. Ẹ̀tọ́ rẹ̀ ni kó béèrè fún nígbà tára rẹ̀ bá ń béèrè fún. Kódà ìtọ́ yẹn jújù nú ọ̀rọ̀ nínú ẹ̀sìn ni pé kò níjọ́. Àwọn àfáìsìn mọ́ ń try láti fi iye ijọ́ sí ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀mẹ́rin, ẹ̀ẹ̀kan láàrin ijọ́ mẹ́rin ó kéré jù. Àwọn kan ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, àwọn kan ní ẹ̀ẹ̀kan lóṣù, gbogbo ò lẹ́rìí tó yanjú. Àwọn tó lẹ́ẹ̀kan láàrin ijọ́ mẹ́rin wọ́n láwọn estimate pé káàkiri àpò níyàwó mẹ́rin náà ó yẹ kó lè rotate ẹ̀kọ́ mọ́ kan kálukú láàrin ijọ́ mẹ́rin lẹ́ẹ̀kan. Bẹ̀tì ìtọ́ yanjú jù nú ọ̀rọ̀ ni pé gbogbo àsìkò tó bá lóhun nídìí ẹni o. Kódà tẹ́ ẹ bá ṣoṣù kan tẹ́ ẹ bá nídìí ara yín kò sí problem. Àmọ́ wá bẹ́ẹ̀ oṣù méjì kò sọ obligation kankan pé àyà yìí ló ní ẹ gbọ́dọ̀ bára yín sùn lójoojúmọ́. Kò sádìsì tó lẹ́ gbọ́dọ̀ mọ́ bára yín sùn lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Nígbà tára bá ti béèrè fún oúnjẹ ni tẹ́ ẹ gbọ́dọ̀ mọ́ fídì ara yín. Níná lílò tó ń jẹ tẹnu náà ẹ gbọ́dọ̀ ṣe é. So tíyàwó rẹ bá ní kò tẹ́wọn lọ́rùn, ó lè pé ló kọ tí èṣì tiẹ̀ o. Ó ní right láti work out relationship yẹn. Ìwọ obìnrin náà, èyí tó fi mọ́ ṣàgbèrè sọ pé ò ṣe mọ́. Sọ fún pé kó wálé, tí ó bá ti wálé ń pọ̀ fẹ́ divorce. Ẹni tẹ́sìn Islam bá yé kò ní fajú aṣẹ́wó wò ọ́, kò ní fojú ọ̀dàlẹ̀ wò ọ́ nínú obìnrin.
ẹ̀tọ́ ìyàwó rẹ̀ ìwọ tó fẹ́ travel ẹ̀tọ́ rẹ̀ dọwọ́ rẹ̀ níbo lẹ́jọ́ fẹ́ nu kò sí kí làwọn ojúṣe tó ń ṣe níbẹ̀. ẹlòmíràn lọ bẹ́ẹ̀ tí ọdún 5 yọ pàyàwó tì ó sì ń retí pé gbogbo ìgbà tóun bá dé òun fẹ́ bá a lọ́yìn òun fẹ́ bá a ń lé sọ wá sọ di fatadaru ha kálímọ̀ àlákọ̀ ó sì sọ òun di bẹ̀m̀bẹ́ẹ̀lù tọkàn ara gbé kọ́ tó ń pé níjọ́ tí ń bára yé mọ̀ wá bá a padà ọmọ abá tiẹ̀ lọ ọmọ lọ fẹ́ akátá ọmọ lọ fẹ́ yìnbó ní ìlú èbó ọ̀sáyére kọ bá ẹ̀kọ́ ìsìláàmù mọ́. ó ṣeéṣe kọ́ ẹ́sì pé gbogbo tó bá lọ bẹ̀ gan kọ́mọ̀ lálùbáríkà tóró ti ṣàbòsí fún ẹ̀ ó ti lẹ́bọ lẹ́rù. nínú ẹ̀kọ́ tó yẹ kí gbogbo ẹni tó fẹ́ jápọ̀ tún dì mọ́wọ́ òun lẹ́lẹ́kẹrin tẹ̀síwìrù shahadat sàtífíkéètì rọ́ tí kálukú mọ́ fojú nǹkan tí ọ̀nà máa wò kọ́ lọ mọ́ wá fọ́ certificate kẹ́ mọ́ lọ hun certificate tí kò rí kó tó fi mọ́ ká mọ́ change date of birth ǹjọ́ wọn bí ọ torí pé kó lè rí school wọ̀ kó lè rí kinní kan ṣe wọn lọ mú un kù wọn lò tí gbọ́dọ̀ kọjá déètì báyìí ṣe passport tí ó tẹ ẹwà mú déètì kù ńbẹ̀ àbí wọ́n béèrè health certificate rẹ wọ́n fẹ́ mà láàfíà rẹ pé bó ló wà sí àìsàn kan tí wọ́n ń bẹ lára rí ó gbé pamọ́ ẹ lọ fọ́ọ̀jì certificate tí ń sọ pé wà òkè àbí tí ẹ ń sọ pé wà òkè nítorí kán lè fún ọ ní tó ń béèrè fún pé ó káwọ́ sókè wọlé ọ wọlé through ń pé kánjọ kan ṣàánú pé nítorí need medical benefit ni wọ́n fi gbé ọ wọlé ọ wá lọ ṣe certificate tí ń júwe pọ̀ lálàáfíà through hospital kan àwọn medical doctors kan irú ìrìn àjò bẹ́ẹ̀ ìrìn àjò rọ ni ó fi èrú gùnkè ni kò tọ́ nínú Islam kò bá ethics ìpínyàn fẹ́ ṣe ìrìn àjò mu àbí wọ́n ní ó lọ wá proof of fund wá ẹ wá ń láti lọ wá àwọn báńkà kan tí wọ́n make arrangement kan owó tí ò sí lákàùntì rẹ wọ́n gbé certificate jáde tí ń sọ wípé owó yẹn wà lákàùntì rẹ owó tó ní ọ wá ń sọ wípé o ní òun claim pé o ní ìrọlọ́pàá ó ti pilẹ̀ ìrìn àjò rẹ ó pilẹ̀ ọ̀nà ọ̀la rẹ pẹ̀lú rọ́ gbogbo ọ̀tọ̀ bá ti rìn bẹ́ẹ̀ rí mọ́ tọrọ àforíjì là ń sọ tó ti àtiwọ́ tó wá ń palẹ̀ máa ti rìn tètè mọ́ gbọ́ ọ̀tọ̀ ní fún wọn yá ọ lówó ẹ yá mi lówó wọ́n wá yá ọ lówó wọn kó sákàǹtì yẹn ní mọ́mẹ́ǹtì tí wọ́n kó tán yá ọ lówó ìwọ ló lówó tán yá ọ àwọn táṣì ni wọ́n mú proof of fund wá asset rẹ wọ́n fẹ́ rí wọn béèrè liability rẹ káná béèrè liability rẹ ni wọ́n bá ti rí pé 100 million nínú asset yìí nínú liability náà 100 million ló wà ń bẹ á já sí pé kò lówó lọ́wọ́ wọ́n béèrè so eléyẹn ó ṣeé ṣe ká sọ pé kò sàbùrú ń bẹ kí ló fà ìwọ ló lówó téèyàn yá ọ wọ́n sì béèrè owó rẹ ni wọ́n béèrè gbèsè wo ló jẹ àmọ́ èyí tí wọ́n yá ọ tẹkàn wá ṣe lé lọ́nà èrú pé ẹ ṣàfowó yẹn ṣàkáǹtì mi ẹ ṣàṣe bákan lówó tí èṣe tiẹ̀ tí wọ́n sì yá ọ tí èṣe pé ó lè yọ ọkọ náà ẹ á já sí pé o ti fọ̀nà èrú gòkè irú gbogbo àwọn kinní wọ̀nyí kò bá ẹ̀kọ́ ẹ̀sìn mu nínú tí èèyàn tó wá gbọdọ̀ dì mọ́wọ́ tó wá ṣe pàtàkì ju gbogbo ń tá a ti sọ síwájú yìí lọ nínú ẹ̀kọ́ aṣèrìn àjò mo fẹ́ fi ìlú kan lẹ́bọ̀ọ́ ìlú kan òun ní pé alhifadhu ala alhuwiyya diniya identity Islam lára rẹ̀ àti pé níbi tó ń lọ yẹn sórí Islam practice òun ju gbogbo yìí tá a ti ń sọ bọ̀ látàárọ̀ lọ àfi sí parí kó o consider rẹ̀ ṣe Islam tó ń ṣe yìí imani tó ń ṣe ìrun wákàtí márààrún tó ń kí yìí so continuity rẹ̀ níbi tó dájú kọ́ tó ń lọ ọ̀hún ṣe guarantee wà fún ọlọ́run lọ́mọ̀ọ́lá o bẹ̀tì wọ́n náà lè calculate pé ìlú tó ń lọ yìí wọ́n nírun kíkí ṣòro mẹ́ tí wàá kírun tó wà dá láìkí mọ́ tí wọ́n ẹlẹ́sìn tó wà dẹ́lẹ́sìn nítorí ń pọ̀ wà ń lu èbò ó ṣoríire o orí ibú ló ṣe o ọba lówó lọ́wọ́ ọba ara ọkọ̀ ọba àmọ́ kọ́lémọ́lé orí ibú ló ṣe pé nígbà tá a wà Nàìjíríà làwọn náà mọ́ ṣẹ̀sìn dáadáa mọ́ṣáláṣí mélòó lẹ́rìí ń lu èbò irun yẹn gan wàá padà wá mọ́ ọ lára mọ́ àti tinú mọ́ṣáláṣí àti tó kínú ilé fúnra rẹ̀ ọ̀ padà ṣe kan mọ́ ó dé lu èbò ló bẹ̀rẹ̀ sí ní mọ́ mutí gbogbo ohun tó kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní oko ẹni ẹ̀kọ́ tó bá wọn ni làá mọ́ jẹ́ lájò ọ̀sọ́rọ̀ àrẹ dìdàkudà lọ́hùn ẹ̀sìn jábọ́ mọ́ ọ lọ́wọ́ ìrìn àjò yẹn lálùbáríkà o àwọn ẹ̀kọ́ wọ̀nyí la ní amú wa fúnra wa fún gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń try láti lọ ìlú mi àbáwọn tán ti wà ń bẹ̀ already kí wọ́n fi lè mọ bó làwọn ṣe máa ṣe ọ̀rọ̀ ẹ̀sìn wọn ọlọ́run jẹ́ wúlò fún wa jẹ́ wúlò fún gbogbo àwọn tá a bá sọ náà aqulu ma tasma'una wastaghfirullaha li wa lakum wa lisairil muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.